ṣe o àwọn ọ̀dọ́ lu ìmáàmù àgbà kan pa ní Kwara ohun tí a sì mọ̀ nípa rẹ̀ rèé ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o àwọn ọ̀dọ́ kan ní agbègbè Sọkànpá níjọba ìbílẹ̀ Ìjù nípínlẹ̀ Kwara ni wọ́n ya lu ìmáàmù àgbà agbègbè náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdullahi Audu tí wọ́n sì lù pa lórí ẹ̀sùn pé ó lọ́wọ́ nínú ikú ọ̀dọ́mọkùnrin kan tó ń gbé ní agbègbè náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Gana ohun tá a rí gbọ́ ni pé Gana fẹ̀sùn kan ìmáàmù àgbà náà pé ó lọ́wọ́ nínú àìsàn tó ń ṣe èyí tó padà gbẹ̀mí rẹ̀ kó tó di pé ó jáde láyé Gana ni wọ́n ní ó sọ fún àwọn èèyàn wípé ọ̀pọ̀ ìgbà ni òun máa rí ìmáàmù àgbà náà lójú àlá òun níbi tó ti ń kọlù òun ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2025 yìí ni àwọn ọ̀dọ́ bínú kọlù ìmáàmù àgbà náà tí ọ̀rọ̀ náà sì di wàhálà ní agbègbè náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí wọ́n sì ní àwọn ẹ̀gbọ́n olóògbé náà Muhammad Saba àti Mahmudu Gana ló lọ fẹ̀sùn kan ìmáàmù àgbà náà lẹ́yìn ikú àbúrò wọn ipe ìmáàmù àgbà náà lọ́wọ́ nínú ikú rẹ̀ Muhammad Saba àti Mahmudu Gana ni wọ́n kó èrò jọ tí wọ́n sì kó àwọn èrò náà lẹ́yìn pẹ̀lú ọ̀pọ̀ ohun ìjà lọ kọlù ìmáàmù àgbà yìí tó sì gba ibẹ̀ dágbére fáyé ní ọjọ́ kẹrin ọdún 2025 ní dédé aago 9:30 Ibrahim Gana ẹni ọdún 25 olùgbé Sọkànpá ní Saragi ẹni tó ti ń ṣe àìsàn fún ọjọ́ pípẹ́ ló jáde láyé lẹ́yìn ikú rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì Muhammad Saba àti Mahmudu Gana fẹ̀sùn kan ìmáàmù àgbà ìlú náà o Alhaji Abdullahi Audu pé ó lọ́wọ́ nínú ikú àbúrò àwọn rògbòdìyàn bẹ́ẹ̀lẹ̀ Muhammad Saba àti Mahmudu Gana ni wọ́n kó èrò lẹ́yìn tí wọ́n sì kọlù ìmáàmù àgbà ọ̀hún pẹ̀lú ìjà tó sì já sí ikú fún ìmáàmù àgbà náà àwọn tó kọlù ìmáàmù náà ni wọ́n lù títí tí òpin fi dé bá ẹ̀mí ìmáàmù náà ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé wọ́n ti sin ìmáàmù àgbà ọ̀hún èyíwọ̀n Abdullahi Audu ní ìlànà ẹ̀sìn mùsùlùmí nírọ̀lẹ́ ọjọ́rú pẹ̀lú omijé lójú ọ̀pọ̀ aráàlú ọwọ́ ti tẹ afurasí 4 o lórí ìṣẹ̀lẹ̀ yìí tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìwádìí àti ìgbìyànjú láti mú àwọn afurasí yòókù kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara CP Adékìmí Òjó kò rojú sí ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni tó sì jẹ́ kó di mímọ̀ pé irúfẹ́ yìí lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ aráàlú o láti máa kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá wà nítòsí wọn fún àwọn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ròyìn àjọyàdó fún ti àkókò yìí kò ní jù báyìí ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára ẹ máa pín ká ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì ìlú mọ́dúndú ẹsẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún mi lóye, ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.